Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà, àṣírí ńlá lè tún mà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ kí ọmọ Nàìjíríà ká mi nínú àrùn. Ẹ bá mi sọ̀rọ̀ òkè dáadáa mà, kẹ́ẹ̀dẹ̀ kúrò níbi táriwo wà mà, ẹ má bínú. Ẹ̀lọ́. À ń gbọ́ yín mà. Ọkọ tí mo fẹ́ tí mo bí mi sí. Ìgbà tí mo wà lọ́dẹ̀ sí kó máa dá nǹkan tí mo ń jẹ fún mi, kó máa padà sínú ilé tá a bá jà. Kò tọ́jú ọmọ tí mo bí fún ọmọ ẹ̀kọ́ mo bí fún kò tọ́jú ọmọ ìṣe kankan. Mo ṣáà ń gbìyànjú. Wàá máa dúró ní pé kí n máa bọ́ òun kí n máa gbé bùkátà ilé. Tí òun ní ìdẹ̀ nínú ògbé. Ṣùgbọ́n ẹjọ́ tí ò bá ti tó lọ́wọ́ mi, ó jẹ́ pé tí oúnjẹ ọmọ yẹn nìkan ló yọ. Á dúró nídúró pé àníjọ jẹun àtọmọ àtẹ̀mí. Tòun ti wá kúrò ńbẹ̀. Àwọn pásítọ̀ ti wá ń sọ pé àwọn ìfẹ́ kí n kọ́kọ́ kíní kan pé kí n kàn ṣe àṣẹ àláyé ni pé kí n jọ kí n padà sọ́dọ̀. Àwọn kan ní pé kí n má padà ní ìbámu nǹkan tí mo fẹ́ ṣe. Ẹ ṣé mà. Ẹ tọ́mọ ọdún mélòó báyìí mà? Mo máa pé 39 years ní December. Ẹ bí ọmọ mélòó fọ́kọ yín mà? Ọmọ yẹn kan ni mo bí. Àdìrún àdìgbà ẹ̀ tún bí mi sí pẹ̀lú agbára Ọlọ́run. Pẹ̀lú agbára Ọlọ́run. Àmín jẹ́. Ó tó gbà wo tẹ́ ẹ kúrò lọ́dọ̀ ọkọ yín? Oṣù tó lọ yìí mo kúrò lọ́jọ́ 12. Ilẹ̀ kúrò. Bẹ́ẹ̀ni. Ìgbéyàwó yín ó tó ọdún mélòó kẹ́ tó kúrò June 12? Ó tó ọdún 6 ṣùgbọ́n láti ọdún 6 tí mo ti fẹ́ ẹgbẹ́ kẹta mi tá máa ń ká. Ìgbà tí mo bí ọmọ ọwọ́ mi lọ mí lọ pé kí n má gbọmọ orí gbogbo ń tún káàkiri. Débi tí mo padà gbé lọ radio station kan tí gbogbo èèyàn mọ̀. So gbogbo ìlọ wọ́n já sí wọ́n ní kó máa fún mi ní owó pépà fún padà bẹ̀ ní ó fẹ́ ní kò ṣe náà láti jẹ́ tí mo ti fẹ́ àṣẹ ẹ̀bẹ̀ gidi pé kí n fẹ́ràn jẹun ní àjẹjù ní látọ̀dún kẹfà sẹ́yìn. Ẹ ṣé ẹ̀yin nìkan lọkọ yín fẹ́? Oní ní nọ́mbà 3 ẹ̀ sọ. Kí ni èjì wọn? Alákọ̀ọ́kọ́ ó máa pé 46. Alákọ̀ọ́kọ́ sí lẹ́lẹ́kejì tí mo ní lẹ́lẹ́kẹta. Ṣé ẹ̀yin nìkan lẹ̀ ń gbé pẹ̀lú wọn pẹ̀lú ọmọ yín gbà yẹn àbáwọn ọmọ yòókù náà ń gbé pẹ̀lú wọn? Àwọn ọmọ ẹ̀ wà lọ́dọ̀ wa. Tó bá ti wá jà á ya oúnjẹ. Kò ní fọmọ tèmi lóúnjẹ, wọ́n máa dáná dáhùn àtàwọn ọmọ wọn máa jẹun. Kó tó wá di pé ìyá àwọn ọmọ yẹn ṣàwà síbà ní ó gbalé fún. Kó tó di pé àwọn ọmọ yẹn padà sọ́dọ̀ ìyá wọn. Lẹ́yìn ìgbà tí àwọn ọmọ yẹn padà sọ́dọ̀ ìyá wọn mà, ó wá kẹ̀yìn àti àwọn ọ̀tọ̀ ti yín. Bẹ́ẹ̀ ni ó tún lọ síbẹ̀, ó tún lọ gbogbo tó bá rí àwọn ọmọ yẹn ló fi ń tọ́jú. Kò tọ́jú ọmọ mi, kò sanwó sùn, kò ṣe kankan. Ẹ ṣé. Ṣé sísí náà fẹ́ yín ni àbí single mother? Sá? Ṣé single mother ni wọ́n fẹ́ yín àbí sísí ni yín gbà tán fẹ́ yín? Single mother ló fẹ́ mi. Ẹ ti bí ọmọ mélòó ń gbà yẹn? Ẹyọ kan. Ó wá jẹ́ méjì tó wà lọ́wọ́ yín báyìí. Bẹ́ẹ̀ ni. Àkọ́kọ́ dáàdì yẹn ti gba ọmọ àkọ́kọ́. Dáàdì ti gbà torí pé ọkọ tí mo rẹ ní bàbá ọmọ ìtọ́wọ́ mi yìí ń fìyà jẹ bàbá ti jà báyìí ní fọ́gbọ́n yẹn lóúnjẹ òbí fèmí náà lóúnjẹ. So bàbá yẹn gbọ́ àwọn ènìyàn pé bàbá yẹn tó wá gbogbo ọmọ ẹ̀rọ mi láti di 3 years ago. Iṣẹ́ wo lẹ̀ ń ṣe? Títí ń jẹ òun ló ṣe bí wọ́n ṣe ti kàn. Arákùnrin yìí lẹ́yìn ọdún kelù tẹ́ ẹ kó lọ́dọ̀ ọkọ yín àárọ̀ ilẹ̀ pàdé arákùnrin tí ẹ bí ọmọ ọwọ́ yín yẹn fún mà. Lẹ́yìn ọdún keje ni sà ọmọ àkọ́bí nìyẹn ti pọ́n keje kí n tó. Tẹ́ tó lẹ́yìn ọdún keje tẹ́ ṣáko lọ́dọ̀ ọkọ yín àárọ̀. Lẹ́yìn ọdún keje tẹ́ kó lọ́dọ̀ ọkọ yín àárọ̀ lẹ́yìn ọdún keje lẹ́sẹ̀ fi ara gbà yé. Bẹ́ẹ̀ni. Ṣé mo gbà mà? Bẹ́ẹ̀ni sà. Ok, ìyẹn túmọ̀ sí pé age 28 lẹ wà ń gbà yẹn. Bẹ́ẹ̀ni. Age 28 lẹ wà. Ok, ẹ̀yin àtọkùnrin tẹ́ ìjọ fẹ́ra yín ẹjọ́ court tó how many years kó tó di pé ẹ lóyún fún wọn tẹ́ kó wọnú ilé wọn?
àjọ kóòtù bóyá bí ọdún kan bọ̀ ìṣàkílẹ̀ mi wà Ìbàdàn ní wà tó mi wà ní sáìwà rẹ̀ rárá. Ìránṣẹ́ bọ̀ ìgbà tó kọ́kọ́ fẹ́ ni ó ní wọ́n ní kó máa ṣiṣẹ́ pé kò ṣiṣẹ́ ìdí ni mo ń bọ̀ pẹ̀lú àwọn ọmọ méjì ìgbà tí nípa ìwà wọ̀ mí lọ́rùn ló wá sọ̀rọ̀ wípé mi lè ṣe mọ́ ló ti wá wáṣẹ́ nígbà yẹn wá jẹ́ 500 àwa márùn-ún tó mo jẹ́ ń fara mọ́. ẹ lò mà ẹ rí i pé ìbéèrè mi ń pọ̀ ibi tí mò ń lọ mo ti rí báyìí o ẹ ní pé ẹ̀yin wà ń Ṣakí wà ń Ìbàdàn níbo lẹ ti gbé pàdé. mo wá ṣe deliverance ní church ibi tó ń fi ń pastor ni mo ti pàdé. Ìlọrin ṣó ti ní nǹkan. ó ní ẹ̀mí Ọlọ́run tó ń fẹ́ mi. bẹ́ẹ̀ ṣe pàdé nù. ẹ wá padà sí Ṣakí ẹ wá ń pera yín àbí bẹ́ẹ̀ kọ́ mà. ṣé ẹ jáde secondary school mà. bẹ́ẹ̀ni mo jáde ẹ̀sìn Yorùbá nìyí. ẹ̀sìn Yorùbá nìyí àbí. ẹ jẹ́ ń béèrè kan lọ́wọ́ yín arákùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n jẹ̀bi ìrìn àjò yín tẹ́ ẹ jọ rìn àbí wọ́n jàre ẹ dá mi lóhùn mà. ọkọ yín tá à ń sọ̀rọ̀ rẹ̀ iṣẹ́. ẹ ló mà ẹ má jẹ́ kó kóòtù ẹ ló mà. wọ́n gbọ́ yín tà. mo ní ọkọ yín tá à ń sọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ ṣé wọ́n jẹ̀bi ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí àbí wọ́n jàre lójú ti yín mà. ó jẹ̀bi orí tí ẹ bá fà pé ó jẹ̀bi. wọ́n jẹ̀bi ẹ ló mà ẹ farabalẹ̀ ẹ fara ẹ jẹ́ gbọ́ tèmi wọ́n ti yín dùnyàn ọ̀tá mi. ẹ fara ṣé ẹ ń fẹ́ mi dáadáa ṣá. ẹ rí i pé alàgbà yìí sọ fún yín Ìlọrin Ojúgùn máa gbọ́ o alàgbà yìí sọ fún yín wípé wọ́n ní kó o mọ̀ ṣiṣẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run lòun àbí. aláìkọ́ káàdì obìnrin ti tán. wọ́n ní kí obìnrin sọ ọkọ ẹ sọ yìí pé wọ́n ní kó o mọ̀ ṣiṣẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run lòun àbí. ìwọ́dẹ̀ ni single mother ni ẹ́ o tó lọ́mọ kan lọ́wọ́ o wá fi alàgbà yẹn ó ti fi rẹ sílẹ̀ pé ìwọ ló mọ̀ ọ́ bọ́ ọ ó ti jẹ́ kó yẹ pé ìránṣẹ́ Ọlọ́run lòun ò ṣiṣẹ́ kankan tóun oríṣiríṣi ìṣòwò nǹkan kan tí mo sọ ọ́ obìnrin wa sọ gbólóhùn kan sí pé òǹgbà tó wá wọ òun lọ́rùn ló ń ṣẹ̀ wá complain ó rí pọ́kùnrin yìí ò parọ́ fún pé òun ò níṣẹ́ lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ nígbà tó wá wọ̀ lọ́rùn tán ìgbà yẹn tẹ́ ẹ ti wọnú márèèjì tán láì ṣubú léèwẹ̀ odidi single mother tí ìyá ti jẹ ọ̀tá yín tẹ́ ẹ ti jẹ ìyà tọ́lọ́ wọn aṣíjú àánú wò yín tí ò jẹ́ kẹ́ ẹ kú sínú ìyà yẹn ẹ wá pàdé ẹnìkan onípòhùn òṣìṣẹ́ ń tòun ẹ̀yin dẹ̀ lọ́mọ ẹ̀yin wá ṣiṣẹ́ bọ́ọ̀dọ̀ wá ẹ wá ń tọ́jú ara yín ẹ̀ ń tọ́jú ọmọ yín ẹ̀ ń tọ́jú òun náà ẹ̀ ń tọ́jú ọmọ tẹ́ tó mú wá síbẹ̀ náà ìwọ̀nba tó ń dẹ̀ ní tiẹ̀ ó fi ń tọ́jú àwọn ọmọ tí ìyá ti wọn ò sí nítòsí ó níwọ náà lọ ṣe kí ni lọ tọ́jú ara ẹ kó o dẹ̀ tọ́jú ọmọ ẹ mo kú sọ fẹ́ tẹ́lẹ̀ pé ń ṣe kí ni kémi ìníṣẹ́ lọ́wọ́ ṣé mò ń sọ̀rọ̀ wọn tó láàbò ògóró náà ó lè pèsè orí ètò gan ká tún bujú ẹ ká sòtọ́ àní tinú bára wa sòtítọ́ ọ̀rọ̀ lórí ètò bùkátà yẹn wá wọ̀ yín lọ́rùn tán ẹ̀sán sì pọ́kùnrin yẹn ń lù yín o àbí bùkátà yẹn wá wọ̀ yín lọ́rùn tán ẹ wá sọ pé ẹ kó gbá yín ẹ kágbọ́n yín ẹ kúrò nù ilé àbí ẹ tún wá béèrè sí pé ẹ kúrò nù ilé June 12 pé ṣe kẹ́ ẹ tún wá padà sọ́dọ̀ ẹ̀ àbí tí wọ́n béèrè kan yẹn ni ṣé kí wọ́n tún wá padà sọ́dọ̀ ẹ̀ òun ṣe bí ń lérè pé ṣọkùnrin jẹ̀bi àbí ò jẹ̀bi ẹ rí i pé alàgbà yìí ò parọ́ kò bá yín fi rọ́ lò ó jẹ́ kó yín pé òun ò níṣẹ́ lọ́wọ́ àwa bí ń lérè pé ṣé ìyá ọkùnrin wá jẹ́ èèyàn tó bẹ́ẹ̀ gẹ́ náà ni tó fi jẹ́ kó o tó jẹ́ single mother tó tún wá lọ́mọ ẹni tí ò tún wá níṣẹ́ lọ́wọ́ ló tún sọ pé ló tún wá lọ fẹ́ ẹ wá ní kí ẹ padà síbẹ̀ ẹ lè padà síbẹ̀ tó ẹ̀pẹ́ bá ti ṣe tán láti máa tọ́jú ara yín tọ́jú ọmọ yín tẹ́ bá tún bímọ míì náà láti máa tọ́jú ẹ̀ fúnra ara yín kódà alàgbà yẹn náà ẹ máa tọ́jú ẹ̀ torí nígbà tí ogún ó kóbì kan ọ̀rọ̀ ló tẹ́lẹ̀ ẹ̀bẹ̀ kọ́lọ́ mọ́jọ kó gún ó kó wa láwọlé sùn nípa àdé ìyá arábìnrin arákùnrin yìí ò jẹ̀bi o kọ̀ǹdíṣọ̀ tí wọ́n wà wọ́n ti sọ fún yín o báàrin yẹn ṣe jẹ́ nìyẹn